Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell sílẹ̀ gbogbo ìgbà tá bá ti mú review sinimá bí eléyìí wá. Àjọmọ́ máa ṣe kí ni àjọmọ́ máa jẹ ìgbáládùn ẹ̀. Bíbélì ló sọ ó ní ọ̀pọ̀ lápè díẹ̀ la yàn. Ó dẹ̀ tún tẹ̀síwájú ló sọ wípé nígbà tí òpin ayé bá ń dé, oríṣiríṣi àwọn ìránṣẹ́ Ọlọ́run ni ó dìde tí wọ́n mọ̀ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àwọn kan tí ò sọ wípé àwọn lọ́lọ́run Prophetess ní sinimá eléyìí láti Premium bẹ̀ ló ti jáde wá. Ìkànnì YouTube ní kẹ́ lọ ráyè dé ìkànnì YouTube ẹ tẹ̀ síbẹ̀ Yorùbá Premium ẹ search fún Prophetess. Àwọn àgbààgbà òṣèré ló kópa nínú sinimá Prophetess yìí. Àwọn bíi Fathia Balogun, muyiwa, Ademola Abeebi, Mr Jacob, gbogbo àwọn pátá náà wà nínú sinimá aládùn yìí. Ó máa wù mí kájọ wò kájọ digest ẹ̀. Prophetess ni ẹni tí gbogbo èèyàn kan sára sí pé òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ rò pé iṣẹ́ Ọlọ́run ló ń ṣe, wọ́n rò pé ẹ̀mí Ọlọ́run ló ń lò láì mọ̀ wípé Abeebi ó dọ́gbọ́n sí ni o. Abeebi ó dọ́gbọ́n sí ni o. Gbogbo àwọn tí Abeebi ti wá ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, báwo ni ìgbẹ̀yìn wọn ṣe máa rí? Mímú ọkùnrin ọlọ́kùnrin ńlá ni o. Bó o wá bó o mọ̀ rìn bó o jọ́kùnrin tó jẹ́ rédè Abeebi á fi ẹ́ lánàá. Prophetess dẹ̀ la mọ̀ wọ́n. Ìyanu ń ṣẹlẹ̀ tó bá ti gbórúkọ wọn látòrí tẹlifíṣàn. Ṣùgbọ́n nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. Bá a ṣe wá ń wo sinimá yìí, ẹ jẹ́ kájọ digest ẹ̀ nínú sinimá yìí talẹ̀ yìí gbé fún gan-an o. Ṣé Abeebi ti rí bí ìṣoríṣe? Oríṣẹ́ ìṣorí perform bó wá jẹ́ ilẹ̀ bá ara yín nírúpò àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti gba iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu látara iṣẹ́ ìránṣẹ́ Prophetess, tí ẹ wá padà mọ̀ wípé àṣé òtúbá tẹ́ kò sí nǹkan kan níbẹ̀ nípa ọ̀rọ̀ Prophetess pé dúdú ni màmá ń lò mọ́ funfun àti pupa, kí lẹ máa ṣe? Ẹ má gbàgbé pé eré mo ti sọ Yorùbá Premium lẹ ti máa rí wò. Ẹ ṣáà lọ síbẹ̀ ẹ tẹ̀ síbẹ̀ lẹ́wájú dé kan ní YouTube yìí. Ẹ lè wò direct tàbí kẹtẹlítà jọmọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífàṣẹ ṣe máa ń sọ. Káwájọ ṣe kí ni kájọ fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀. Mo wá ní tó bá yẹ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn náà ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yẹn. Má gbàgbé ẹ kàn máa ṣe kí ni subscription button yẹn tẹ̀ notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú review sinimá bí eléyìí wá, àjùmọ̀ máa ṣe kí ni àjùmọ̀ máa jẹ ìgbádùn ẹ̀. Èyí náà mọ̀ pé sinimá tẹ̀ láti rí Mr Jacob àti Abeebi nǹkan kan wà ńbẹ̀. A máa ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé tó ní àwọn òṣèré ìràwọ̀ ńláńlá nínú sinimá ní Prophetess ní sinimá part 2 ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Ìṣe púpọ̀.